Wá gbọ́ ohun tí ìràwọ̀ rẹ ń fẹ́ kí o ṣe lónìí tọ́jọ́ tòní á fi dára tá fi sunwọ̀n fún ọ tí wàá sì fi rí tiẹ̀ ṣe lónìí. Mo kí Ọlọ́run ọba, mo sì bọ Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Wednesday May 14 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ẹ máa láǹfààní tó dára púpọ̀ láti lò pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn alásùnmọ́ yín. Ó dára kí ẹ bá wọn ṣe lọ́jọ́ tòní. Ẹ má fi kánjúkánjú ṣe ohunkóhun lénìí kẹfẹ̀lẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ bá ń ṣe. Ẹ má ṣe jẹ́ kí àwọn kan tí ẹ ń rò tẹ́lẹ̀ bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ àbí nǹkan kan tó ń fa ròyìnròyìn ẹ má jẹ́ kó ṣàkóbá fún yín láti jẹ̀gbádùn ọjọ́ tòní torí ọjọ́ ìgbafẹ́ lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ rẹra yín lẹ̀ lénìí kẹ́ ṣe nǹkan yín létòlétò. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá lénìí. Red jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 ó ṣeé ṣe kí àwọn àkókò kan lọ́jọ́ tòní kó kún fún ìpòrúurú ọkàn tàbí àìbalẹ̀ ọkàn díẹ̀díẹ̀, ṣùgbọ́n má ṣe ìròyìn rẹpẹtẹ nípa rẹ̀ látàrí pé àkókò péréte náà ló fẹ́ fi ṣẹlẹ̀. Ẹ rí dájú pé ẹ kírètì táìmù díẹ̀ láti fi wà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín. Tẹ́ bá wà pẹ̀lú wọn tẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú wọn á bí dùnú á sì bí ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ fún yín. Ẹ má dá sọ́rọ̀ tí wọn pè é sí àbẹ́yì tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín lẹ̀, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní àwọn ìmọ̀lára kan bí ìgbà pé ẹ lè má fi bẹ́ẹ̀ gẹ́ta ara yín láwọn àyè kan, ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ̀dá sí jà bí ẹ̀bẹ́ níkẹ́ni jà pàápàá ẹni tó ṣe é pọ̀ súnmọ́ yín tó jẹ́ bí olólùfẹ́. Lọ́jọ́ tòní tẹ́ bá rí pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ kẹ́ wà provoke, ẹ rí dájú pé ẹ fi ẹ̀lẹ̀ handle situation náà kẹ́ control bínú yín dáadáa torí ìdí inú tẹ́ bá bínú lè ní ó ṣeé ṣe kó má bí dáadáa. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ yọ gbogbo nǹkan tó jọmọ́ ìwà gidi ìwà stubbornness kúrò nínú ìwà yín lọ́jọ́ tòní kó má bàa padà fà nǹkan tó ṣe é pa àwọn tó ń fẹ́ yín tẹ́lẹ̀ àwò pé lágbájá yìí ní tiẹ̀ gbá tiẹ̀ mọ́ pẹ̀lú bó ṣe ṣe yìí. Kẹ̀kí sara púpọ̀ ẹ ṣàtìrí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe nǹkan kẹ́ mọ́kàn balẹ̀ ẹ free mind yín kẹ́ jẹ́ kí ara yín yá gágá. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì gbà láfíà láàyè ibikíbi tí ẹ bá wà pẹ̀lú. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 ó ṣeé ṣe kí àwọn kan méjì kan fẹ́ ṣẹlẹ̀ lénìí kẹfẹ́ nífẹ̀ẹ́ sí láti ṣe àwọn kankan ṣùgbọ́n káwọn iṣẹ́ tó wà lọ́rùn yín kó dàbí ìgbà pé ó pọ̀ rẹpẹtẹ kò fẹ́ fún yín láàyè rẹpẹtẹ. Lẹ́yìn tẹ́ bá ti tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí kẹ́ mọ̀ dájú pé ẹ máa ráwọn èrè ń jẹjẹ lórí tẹpá mọ́ṣẹ́ yín. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ fojú fún àwọn kan tó yẹ kẹ́ ṣe dá o. Ẹ rí dájú gbogbo nǹkan tó yẹ kẹ́ mójútó ní kí ẹ mójútó pàápàá láàyè ilé náà kẹ́ rí dájú pé ẹ tiraka láti rí dájú pé ẹ wá balance lórí ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ ilé. Ó ṣeé ṣe kí yẹn dàbí ìgbà pé ó fẹ́ rí bákan bákan ṣùgbọ́n tẹ́ bá tiraka lọ́jọ́ tòní àwọn èèyàn tó rọ̀gbà yín ká ẹni wọ́n máa dùn pẹ̀lú bí ẹ ṣe handle nǹkan lọ́jọ́ tòní tó sì jẹ́ pé á bí ire fún yín. Ẹ mọ́kàn balẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi rí dájú pé àwọn nǹkan tẹ́ ń lé tẹ́ ń fẹ́ fún dáadáa ìgbésí ayé yín kí ẹ gbé síwájú yín kẹ́ ti bẹ̀ fi iṣẹ́ rẹ̀ lórí. Ẹ jẹ́ni tó wà determine tó sì ní ìgboyà dáadáa púpọ̀. Ẹ fúnra lára yín béèrè kí nìkan tó tún kàn fún yín láti ṣe nínú ìgbésí ayé yín, ọ̀nà wo lẹ tún fẹ́ gbé gbà
ọjọ́ tòní dára púpọ̀ láti fi pilẹ̀ nǹkan tuntun. Gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní á béèrè fún yín lọ́jọ́ iwájú. Kẹ́ wá rí dájú pé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí báyìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú, ẹ rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Aago 4 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án sáago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ó fẹ́ wùn yín púpọ̀ láti lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí, bí ìgbà kíkẹ́ gbé gbogbo ìròyìn ọ̀rọ̀ iṣẹ́ kẹgbẹ́ sẹ́gbẹ́ kan, kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó súnmọ́ yín. Àkókò tẹ́ bá lò pẹ̀lú wọn lọ́jọ́ tòní á jẹ́ tó ṣe pé abíkí bá ṣe pọ̀ yín kó túbọ̀ dánmọ́rán, á sì tún fẹ́yìn náà ní fọkànbalẹ̀ léni. Ẹ fi ìfẹ́ àti ọ̀yà hàn sí àwọn ènìyàn, ẹ ṣe dáadáa sáwọn tó súnmọ́ yín léni, ẹ mú sùúrù lò, kẹ́ wá tún ṣọ́wó ná, kẹ́ má ṣe nànú àpá léni rárá. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní àwọn kankan lè máa ṣẹlẹ̀ láàrin èèyàn àti alásùnmọ́ yín kan bí mọ̀lẹ́bí yín kan tó ṣe é pé ó lè dàbí ìgbà pé kò lọ bó ṣe yẹ kó lọ, ó ṣe ṣe kó dàbí ìgbà pé ó nira díẹ̀ fún yín láti rí dájú pé ìrọ̀rùn balẹ̀ láàrin èèyàn àti àwọn tó jẹ́ olólùfẹ́ yín. Ọjọ́ tòní kí ẹ mọ̀ dájú pé ẹ ní láti fún wọn láàyè, ẹ ní láti fún wọn ní space dáadáa, ẹ mú sùúrù díẹ̀ lò kí gbogbo nǹkan yẹn fi lọ bó ṣe yẹ kó lọ. Ẹ bá fún wọn ní táìmù dáadáa díẹ̀, ẹ máa rí pé nǹkan yẹn máa tún yí padà. Gbogbo bí ẹ ṣe ń fẹ́ kó rí láàrin èèyàn àtàwọn alásùnmọ́ yín tó máa padà rí. Ẹ má sùn láì tọ́nà sùn lénìí, ẹ má wàṣọ dúdú bèrè mùlá tó kéde lẹ̀, ẹ má dá sọ́rọ̀ sí wọn pè sí àbẹ́ tí ó kàn yín, ẹ rẹ̀ ra yín lẹ́ẹ̀kẹ́ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú. Silver jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí àwọn kan pọ̀ tẹ́ fẹ́ náwó lé lórí lọ́jọ́ tòní o. Kí ẹ mọ̀ dájú pé ẹ máa fẹ́ plan ara yín, ẹ máa fẹ́ plan àwọn bọ́jẹ̀tì tí ẹ fẹ́ náwó lé lórí lọ́jọ́ tòní lásìkò yìí, kí ẹ má bàa dín pé bóyá mo ti náwó ju bó ti yẹ lọ, kí ló ń ṣẹlẹ̀. Léni kẹ́ rí dájú pé ẹ tún kíyèsára pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa jẹ sẹ́nu yín, ẹ má jẹ àwọn nǹkan tó lóròró jù tàbí tó lọ́ra jù kó má bàa fa issue nípa ìlera ara yín, ìyẹn tún sì lè fẹ́ ná yín lówó díẹ̀ tí. Léni ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léèyàn rárá o, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ rira yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyé tó lọ́ fún yín ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn léni pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kí ẹ wà distracted tàbí kí ẹ má wulẹ̀ ní okun rẹpẹtẹ tàbí kí ẹ má wà motivated láti rí dájú pé ẹ ṣiṣẹ́ èyíkéyìí, bí ìgbà pé kí ẹ bá àwọn èèyàn ṣe, kí ẹ gbafẹ́, kí ẹ enjoy ara yín ló máa rí lọ́jọ́ tòní. Gbogbo nǹkan kí nǹkan tó bá jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ ó ṣeé ṣe kí ẹ má wulẹ̀ ní stress rẹpẹtẹ nínú rẹ̀. Lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé ẹ create àkókò láti fi relax, láti fi sinmi, kí ẹ fi get ara yín dáadáa, kí ẹ wá tún bẹ̀rẹ̀ iṣẹ́ padà lọ́la. Ṣùgbọ́n tó bá ṣe pé ó ní kankan tó ṣe kókó tó ṣe pàtàkì fún yín láti ṣe láàyè iṣẹ́ lénìí, ẹ rí dájú pé ẹ ṣe kó má bàa ṣàkóbá fún ọ̀rọ̀ iṣẹ́ yín, kẹ́ kíyèsára, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ gbà láfíà láàyè, kí ẹ sì rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ lérùkù Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kọjọ́ tòní wá challenge bákan látàrí pé àwọn ìlera kéékèèké lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ kẹ́ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń jẹ sẹ́nu, ẹ kíyèsára, ẹ má ṣe ìròyìn ju bó ṣe yẹ lọ, bẹ́ẹ̀ sì ni kẹ́ má stress ara yín ju bó ṣe yẹ lọ. Ẹ wulẹ̀ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ láàyè iṣẹ́, bẹ́ẹ̀ sì ni kí ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá jọ mọ́ fàǹfà láàyè iṣẹ́ pẹ̀lú. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun lénìí, ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ wà positive minded, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì fọgbọ́n àtòyé tó lọ́ fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 11 láàárọ̀ tí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, tó bá di bí kálọ́dà standing
nípa kí ló ń ṣẹlẹ̀ sẹ́ni yìí irú kí ló lè máa dààmú ẹ̀ ẹ jẹ́ni tó ṣe é pé wá observant dáadáa torí ẹ lọ́jọ́ tòní ẹ máa wà very generous á dàbí kí ẹ ràn àwọn èèyàn lọ́wọ́ á dàbí kí ẹ ṣe fún àwọn tó ṣe é pé wọn ò ní lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ ṣe fẹ́ni tí ẹ bá mọ̀ ìpẹ́ nípa láti ṣèrànlọ́wọ́ fún ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí àwọn èròǹgbà tí ó tọ́ sọ́mọlàkejì pátá ẹ clear mind yín kí ẹ ní èròǹgbà rere sọ́mọlàkejì ìyẹn ti bí ìdùnnú púpọ̀ fún yín abáyọ púpọ̀ fún yín lénìí ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ rẹra yín lẹ̀ kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín ẹ wà dìtámì lórí ohunkóhun tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ sì lẹ́tún láǹfààní àtòmìnira láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore lónìí kò sí wàhálà góòdù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn déédéé wà fún yín lọ́jọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ wòye sí àwọn kan tó ń fà á tí ẹ fi ń bẹ̀rù láti finú táwọn tó súnmọ́ yín àtàwọn tó ṣe é pé ẹ nífẹ̀ẹ́ sí púpọ̀ ẹ ronú jinlẹ̀ nípa kí ló ń fà á ó ṣeé ṣe kó ṣe é pé kò sí kankan tó fà á kó kọ̀ jẹ́ pé bóyá nature ló kọ̀ gbé wá bẹ́ẹ̀ bóyá kò déédéé ní àìbalẹ̀ ọkàn lásán ni ẹ rí dájú pé ẹ free pẹ̀lú àwọn olólùfẹ́ yín lénìí ẹ gbajúmọ̀ṣẹ́ kẹlẹ̀ ó lè gbámú ẹ wà positive minded ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lọ́jọ́ tòní aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí ẹ wá gbọ́dọ̀ wọ kọlọ pínkì rárá látàrí pé kọlọ pínkì jẹ́ kọlọ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.